Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di. Ajíbádé Emmanuel náà ni oníròyìn yín ní òní, ọmọ yín ọ̀rẹ́ yín. Àkórí ìròyìn tí mo sì mú wá tọ̀ yín wá lónìí ni bí àṣírí abilékọ tó jí ara rẹ̀ gbé. Ọlọ́run Elédùmarè. Àṣírí abilékọ ti jí ara rẹ̀ gbé, ó sì wá ń béèrè fún 50 million naira owó ìtúsílẹ̀ lọ́wọ́ aráalé rẹ̀. Ọlọ́run ló kúkú mọ ibi tí à ń lọ. Ọwọ́ ọlọ́pàá tẹ̀ ẹ́ pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ ní ilé ìtura. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti fọwọ́ òfin mú arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Oluchi àtàwọn 4 míì lẹ́yìn tó sọ fún ẹbí rẹ̀ pé òun ti bọ́ sọ́wọ́ ajínigbé àwọn adigunjalè. Ó sì ń béèrè fún 50 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Ní ilé ìtura kan làwọn ọlọ́pàá kògbérègbè ti mú arábìnrin náà pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ lẹ́yìn tó ti sọ pé wọ́n jí òun gbé. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ASP Eno Ikwedem ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé lọ́jọ́ 1 oṣù kẹfà yìí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Àtẹ̀jáde náà ní ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tony Ngbowa tó ń gbé ní òpópónà Agbo nílùú Benin fi tó ọlọ́pàá létí wípé wọ́n ti jí ìyàwó ọ̀hún, arábìnrin Oluchi Ngbowa ẹni ọdún 55 gbé lọ. Ọ̀gbẹ́ni Ngbowa sọ fáwọn ọlọ́pàá wípé ẹnìkan tó ń pè òun lórí fóònù béèrè fún 50 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù, kọ́lọ́run kúkú máa ṣàánú wa lórílẹ̀‐èdè ni. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ní kété táwọn gbọ́rọ̀ náà ni àwọn ìbéèrè ìwádìí láti mọ ibi tí obìnrin náà lè wà káwọn lè dóòlà rẹ̀. ASP Ikwedem ní iṣẹ́ ìwádìí ọlọ́pàá ló jẹ́ káwọn fọwọ́ òfin mú ọkùnrin kan tó ń jẹ́ Israel Ability ó sì ní ability láti jíyàn gbé. Ẹni ọdún méjìlélọ́gbọ̀n lópòpónà Agbo. Ó ní lọ́wọ́ Israel làwọn ti rí fóònù Oluchi ẹni tó jí ara rẹ̀ gbé. Ṣé àwọn èèyàn tún jíra wọn gbé ni? Eléyìí buyọ̀ sí mi lẹ́nu. Alukoro iṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé Israel jẹ́wọ́ fún ọlọ́pàá wípé arábìnrin Oluchi ló gbìmọ̀pọ̀ pẹ̀lú òun pé kóun béèrè 50 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ lọ́wọ́ ẹbí òun lẹ́yìn tó ti purọ́ wípé wọ́n ti jí òun gbé. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé iṣẹ́ ìwádìí náà ń lọ tún gbé àwọn ọlọ́pàá dé ilé ìtura kan tó wà ní ìjọba ìbílẹ̀ Nkwani ní ìpínlẹ̀ Delta níbi tí wọ́n ti fọwọ́ òfin mú Oluchi. Nígbà tí wọ́n fọ̀rọ̀ wá Oluchi lẹ́nu wò ni ó jẹ́wọ́ pé olóòtú òun ó jẹ́wọ́ wípé lóòótọ́ lòun jí ara òun gbé láti gbowó. Ó sì tún mú àwọn ọlọ́pàá lọ sí ilé Ochukwudem Nwadia ẹni ọdún 38 tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ iṣẹ́ náà. Ẹ jẹ́ ká dókè náà, mò ń bọ̀. Ibi tí mo máa fi ẹnu mi sí díẹ̀ lélẹ́yìí kí n wá parí ètò tí máa padà wá. Ẹ jẹ́ kí n fi fọ́nrán kan tí Jígí Alára gbé jáde tí wọ́n ń pè ní bàtà bàbá mi. Ẹ jẹ́ ká dókè náà, mò ń padà bọ̀. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kún àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ni bá ṣe ń gbogbo ẹ̀ gbogbo wa láyé?
Ẹ káàbọ̀ padà, mo lérò wípé ẹ gbádùn eré orí ìtàgé tí mo fi tí Jígí Alára fi síta yẹn tí mo sì fi hàn yín. Ẹ ṣé, ẹ sì máa bá wa kálọ. Iléeṣẹ́ ọlọ́pàá ní nínú ilé náà ni wọ́n ti ṣe fídíò tó ṣàfihàn bí wọ́n ti fi okùn so Oluchi lọ́wọ́ káwọn ẹbí rẹ̀ lè lọ wá owó wá. Gbogbo àfúrásì ọ̀daràn tí ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Oluchi ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá tún rí ìbọn nínú ilé tí wọ́n ti mú àwọn afurasí náà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Edo CP Monday Agbonika ti kí àwọn ọlọ́pàá náà káre lórí iṣẹ́ àṣeyọrí náà. Ó wá kìlọ̀ fún àwọn aráàlú wípé ìwà ọ̀daràn gidi ni ẹnikẹ́ni tó bá jí ara rẹ̀ gbé lábẹ́ òfin, irú ẹni bẹ́ẹ̀ yóò sì fi ojú winá òfin. Ẹ ṣé, ẹ sì máa bá wa kálọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò mí, tí ẹ̀ ń gbọ́ mi. Lórúkọ Jésù, ojú tẹ fi ń wò mí kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ mi kò ní di. Ibi tí mo ti máa fẹnu mi tí mo máa ṣẹ́kù ẹnu sí leléyìí. Ẹ ṣé, ó dàbọ̀. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ni kókó aláya òkè? Ẹ̀rù bà mí. Èmi náà sọ pé kí n fi hàn ọ́ ni. Mo ti wò lálẹ́ àná mọ́júmọ́. Ẹ̀yin náà ti wò. Mo gbọ́ mo ní ẹ jẹ́ rí àwọn tó a tún fẹ́ sọ pé a máa polongo fún ìyànfẹ́ ti wò. Mẹ́nu lè lọ jáde. Wàhálà ìwọ́n ti wò. Ẹ ti wò. Mo ti wò. Ẹ̀yin yẹn wa káàkiri ibi tí ọwọ́jà ìkànnì yìí ti ń fẹ́ dé ẹ̀rí bàbá ló ti wò yìí. Èmi ti wò. Kí ló wá ṣẹ̀yìn màmá náà tẹ́yìn ní òní wò? Kí ló ṣẹ̀yìn brọ́dà? Kí ló ṣẹ̀yìn sísítà? Ẹ lọ wo bàtà bàbá mi, ó ti jáde, ó ti wà ní Jígí Alára TV báyìí. Ẹ lọ wo, ẹ wo bàtà bàbá mi tá à ń wí. Kí ló ṣẹlẹ̀ sí bàtà bàbá mi? Ta ló jogún bàtà bàbá mi? Kí ló ṣe bàtà bàbá mi gangan? Ẹ wo ẹnu ọgbà ròyìn o, Jígí Alára ni ẹ ti lọ wò. Bẹ́ẹ̀ni o, bàtà bàbá mi ó ti jáde o sórí ìkànnì Jígí Alára TV. Ẹ wo, mo fẹ́ kẹ́ wo, kẹ́ subscribe, kẹ́ comment, kẹ́ ẹ wo. Ọmọ àtúgbò sí ayé rẹ rọ. Bàtà bàbá mi now showing. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.